Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílùú oko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé níwọ̀n àwọn ọ̀run aṣeyín lọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà. Adúpẹ́ tí a tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kejì. Aṣeyín lọ́ba ọlọ́run àánú wa. Adúpẹ́ àìkú baálẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀yin Olúwa fi jogún fún wa. Adúpẹ́ ẹ̀mí ìyẹn tí ẹ̀yin Olúwa mí sí wa. Adúpẹ́ nítorí a kò jẹ́ ní ìkọlẹ̀bọ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tá ò gbọ́ lè ní kó ṣe ayé àtọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èyí ni ọjọ́ àìkú, ọjọ́ 11 oṣù kejì. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé ṣíṣe àfarawé. Ṣíṣe àfarawé. Àkọsórí wa ni a mú nínú ìwé Kọ́ríńtì kìíní, orí 11 ẹsẹ̀ ìkíní. Kọ́ríńtì kìíní, orí 11 ẹsẹ̀ ìkíní. Ẹ máa ṣe àfarawé mi, àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé àwọn ọba kejì, orí ìkejì, ẹsẹ̀ ìkẹjọ dé ìkáǹdógún. Ìwé àwọn ọba kejì, orí ìkejì, ẹsẹ̀ ìkẹjọ dé ìkáǹdógún. Èlíṣà sì mú agbádá rẹ̀, ó sì lọ lù, ó sì lu omi náà, ó sì pín ìhà sí ìhín àti sọ́hùn. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì sì kọjá ní ilẹ̀ gbígbẹ. Ó sì ṣe nígbà tí wọ́n kọjá tán, ni Èlíṣà wí fún Èlíṣà pé, béèrè ohun tí èmi yóò fi fún ọ, kí a tó gbà mí kúrò lọ́wọ́ rẹ o. Èlíṣà sì wí pé, èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìlọ́po méjì ẹ̀mí rẹ kí ó bà lé mi. Òun sì wí pé, ìwọ béèrè ohun tí ó ṣòro, ṣùgbọ́n bí ìwọ bá rí mi nígbà tí a bá gbà mí kúrò lọ́dọ̀ rẹ, yóò rí bẹ́ẹ̀ fún ọ, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kì yóò rí bẹ́ẹ̀ o. Ó sì ṣe bí wọ́n ti ń lọ, tí wọ́n ń sọ̀rọ̀, sì kíyèsí kẹ̀kẹ́ iná àti ẹṣin iná sì láàárín àwọn méjèèjì. Èlíṣà sì bá àjàgbòkèrè ọ̀run. Èlíṣà sì rí, ó sì kígbe, bàbá mi, kẹ̀kẹ́ Ísírẹ́lì àti àwọn ẹlẹ́ṣin rẹ̀. Òun kò sì rí i mọ́. Ó sì di aṣọ ara rẹ̀ mú, ó sì fà wọ́n ya sí méjì. Òun sì mú agbádá Èlíjà tí ó bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì padà sẹ́yìn, ó sì dúró ní bèbè Jọ́dánì. Ó sì mú agbádá Èlíjà bí ó ti bọ́ lọ́wọ́ rẹ̀, ó sì lu omi náà. Ó sì wí pé, níbo ni Ọlọ́run Èlíjà wà? Nígbà tí òun pẹ̀lú sì lu omi náà, wọ́n sì pínyà síhìn àti sọ́hùn. Èlíṣà sì ré kọjá. Àwọn ọmọ wòlíì tí ó wà ní Jẹ́ríkò ní ìhà kejì sì rí. Wọ́n wí pé, ẹ̀mí Èlíjà ti bà lé Èlíṣà. Wọ́n sì wá ìpàdé rẹ̀, wọ́n sì tẹ ara wọn balẹ̀ ní iwájú rẹ̀. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní ìní ọjọ́ àìkú. Tí o bá fẹ́ àwọn àṣeyọrí ẹnìkan, ṣe àfarawé ẹni náà. Nígbà tí Èlíjà kúrò ní ayé, tí ó sì fi agbádá rẹ̀ sílẹ̀, Èlíṣà mú, ó sì yí i mọ́ra gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ti ṣe. Ó lọ sí odò Jọ́dánì gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ti ṣe. Ó lu omi náà bí bàbá rẹ̀ ti ṣe. Ó sì pe Ọlọ́run bàbá rẹ̀ láti dá a lóhùn bí ó ti ṣe dá bàbá rẹ̀ lóhùn. Ọlọ́run sì dáhùn. Pọ́ọ̀lù àpọ́stélì wípé, ẹ máa ṣe àfarawé mi gẹ́gẹ́ bí èmi pàápàá ti ń tẹ̀lé Kristi. Ìwé Kọ́ríńtì kìíní, orí 11 ẹsẹ̀ ìkíní. Àṣírí àṣeyọrí àwọn ènìyàn wà nínú àwọn ohun tí wọ́n ń ṣe lójoojúmọ́. Tí o bá lè ṣàwárí àwọn nǹkan wọ̀nyí, ìwọ náà yóò ní èsì kan náà pẹ̀lú wọn. Ìwé Róòmù orí ìkejì ẹsẹ̀ 11 wípé, nítorí ojúsàájú ènìyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run o. Ọlọ́run kì í ṣe ojúsàájú ènìyàn. Àṣeyọrí tó fún ẹni náà tí òun wò, ó lè fún ìwọ náà tí o bá ṣe ohun tó ṣe. Ìwé Genesis orí 4 ẹsẹ̀ 6 dé 7 wípé, Olúwa sì bi Kéènì pé, èéṣe tí inú fi ń bí ọ? Èéṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì? Bí ìwọ bá ṣe rere, ara kì ó wá yá ọ. Bí ìwọ kò bá sì ṣe rere, ẹsẹ̀ ìbá ní ẹnu ọ̀nà. Lọ́dọ̀ rẹ ni ìfẹ́ rẹ̀ yóò máa fà sí. Ìwọ yóò sì máa ṣe alákòóso rẹ̀. Ohun tí Olúwa sọ fún Kéènì ní pàtó ni pé, tí o bá ṣe ohun tí Ébẹ́lì ṣe, yóò rí èsì kan náà tí Ébẹ́lì rí. Ìwé mélòó ni o ti kà nípa àwọn aláṣeyọrí ènìyàn? Mélòó nínú wọn ni o ti wo ìtàn nípa wọn? Ìtàn ìgbésí ayé ti ẹni tí ó ní ìtàn kọ fúnra rẹ̀, mélòó ni o ti kà? Wọ̀nyí ni àwọn ọ̀nà láti mọ ohun tí àwọn ènìyàn wọ̀nyí ti ṣe tí wọ́n fi rí èsì tí wọ́n rí. Nínú ìwé kan, o lè kọ
o lè kọ́ ohun tí ó gba ènìyàn kan ní 50 ọdún láti kọ́. O lè kọ́ ní wákàtí kan ṣoṣo nígbà tí o bá ka ìwé rẹ̀ tí ó kọ sílẹ̀. Ní kété tí o bá ti kọ́ wọn, o kàn nílò láti fi sínú ìṣe ni. Ìwọ náà yóò sì rí èsì kan náà tí àwọn náà rí. Kò nílò ìgbìyànjú kankan rárá. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ẹwà ìwé mímọ́ tí mo sì gbàgbọ́ pé ìdí nìyẹn tí wọ́n fi kọ sílẹ̀ fún ìtàn àwọn wòlíì ńláńlá tó ti kọjá lọ fún wa láti kà. Ìwé Jákọ́bù orí 5 ẹsẹ̀ 10 sọ pé, ará mi, ẹ fi àwọn wòlíì tí ó sọ̀rọ̀ ní orúkọ Olúwa ṣe àpẹẹrẹ ìyà jíjẹ àti sùúrù. Ó yẹ kí o mú àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ti lọ ṣáájú rẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti tẹ̀lé o. Gẹ́gẹ́ bí Paul ṣe sọ nínú ẹsẹ̀ àkọ́sórí wa fún tèní, ẹ̀wẹ̀, ó yẹ kí o mọ̀ pé Jésù Kristi ni àwòrán tó ga jù tí a lè paradà kí a sì yí padà láti dì. Bẹ́ẹ̀ ni a lu àwọn ọmọ Ọlọ́run lọ́gọ ẹnu láti kọ́ lọ́dọ̀ àwọn tí ó ti lọ ṣáájú. Ṣùgbọ́n irú àfarawé bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ èyí tó wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ àti ìlànà Ọlọ́run. Kókó ọ̀rọ̀: kọ́ ènìyàn 3 ó kéré tán. Ẹni tí àṣeyọrí wọn jẹ́ ohun tí o fẹ́ irú rẹ̀ nínú ayé rẹ, kí o sì bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí ìwà wọn lójoojúmọ́ ohun tí ó gbé wọn dé ibẹ̀. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bí ahun ni ahun ń wọ́tọ̀ lẹ́yìn. Wọ́n ní irú ìrónìborùn ẹni tí a bá ṣe àfarawé rẹ̀, àwa náà lè gbé irú ìgbé ayé tí ó gbé, gẹ́gẹ́ bí a ti ń ṣe àfarawé Jésù, kí a lè máa gbé ìgbé ayé tí Jésù ń gbé. Olúwabùkọ́lá Ayápé ni orúkọ mi o. Nígbà tí a ó máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀. A kú iṣẹ́ ìsìn yìí.